pẹ̀lẹ́ àfọwọ́bà filẹ̀ Mọ́tọ́láni nílé ayé àfitáwùwárí Sisi Qudri àní Gbagbe rẹ̀ nínú àtìsí ó gbìyànjú púpọ̀ láyé ó ṣe wá jẹ́wọ́ yìí Sisi Qudri ti kú pa ẹ́ Mọ́tọ́láni oyè bá ń jí èèyàn rẹ̀ mo rántí nígbà tí ń bẹ láyé àwàdà ní èébú dọ́là níṣẹ́ tó gbé dání ṣùgbọ́n àwàdà rẹ̀ lọ́gbà bẹ́ẹ̀ èébú ni rárá ìwà rámàdára Sisi Qudri èèyàn rẹ̀ àánú ṣe mí nígbà tí ọlọ́jọ́ dé tó pè Sisi Qudri tó ní àsìkò ti tó oyè bá ń jí ọ̀yá dìde lẹ̀ má bọ̀ wá lẹ́gbẹ̀ẹ́ yá rẹ̀ jọ ló pé Sisi Qudri ń pè bàbá mi. Mo kí tó nílé tàlejò, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Sisi Qudri, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ àwa òṣèré nílẹ̀ yìí àti lókè òkun. Ẹ kú bá ní kẹ́dùn, ẹ kú bá ní kẹ́dùn, ẹ kú bá ní kẹ́dùn. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti máa retí details tẹ́ fẹ́ gbọ́ nípa program tó kọjá lọ bá ṣe ń update yín lórí Àtìbà YouTube channel. Ìgbàgbọ́ yín náà ni pé bíbá ilẹ̀ ti lè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bí Ṣu ṣe kú àti bọ́bẹ̀ ṣe bẹ́. Ẹ mọ̀ pé bíbá ilẹ̀ ti lè gbọ́ ọ̀rọ̀ tó mọ́ tí ò lábùlà nípa Sisi Qudri. Ẹ̀yin náà sì mọ̀ pé Àtìbà ilẹ̀ ti lè gbọ́. Síwájú ohun gbogbo kọ́kọ́ kí gbogbo ẹbí Sisi Qudri ẹ kú rọ̀jú, Ọlọ́run á dá àwọn ọmọ ẹ̀ sí, Ọlọ́run á bá mi ṣàánú yín. Ẹ ní ráyọ̀ kú mọ́nú ẹbí yín. Bákan náà mo kí gbogbo ẹgbẹ́ òṣèré láti ibi tó ti bẹ̀rẹ̀ ibi tó dé, pàápàá jùlọ gómìnà wa ní ìpínlẹ̀ Ọ̀ṣun Alhaji Ọláyíwọlá Almaroof tó gbé ọmọ sí Alhaji Murphy òkè gan ẹkú ara fẹ́ra kù ẹkú fàgbàṣe Ọlọ́run ọmọdé tì yín. Mo fi kíkí mo fi kí ààrẹ ẹgbẹ́ wa comrade Bọ́lájí Amúsàn tó gbé ọmọ sí Mr. Latin àti gbogbo àwọn ikọ̀ tí wọ́n jọ ń ṣe ìjọba ní national, pàápàá jùlọ vice president fún ẹgbẹ́ TAMPAN Yèyé Rose Odika, màmá wa nípínlẹ̀ Ọ̀yọ́, former governor nínú TAMPAN nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ kúṣẹ́ mọ̀mọ́. Níjọ́ yẹn àwọn ni wọ́n wá sojú ààrẹ, wọ́n dúró wámú, wọ́n dúró bó ṣe yẹ kán dúró. Ẹ ṣe gan, ẹ kúfẹ̀ẹ́, agbára Ọlọ́run ọ̀nà àdùn láfìgbà. Àwọn ẹbí wọn ni kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ yín, àwọn kọmitì wọn ni kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ yín. Bákan náà Yèyé Bọ́sẹ̀ Akínọlá, gómìnà olóríire, gómìnà tí kì í ríra rẹ̀ pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lòun, tó máa ń ríra rẹ̀ bí gómìnà gbogbo ìpínlẹ̀. Abiyamọ ni abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀. Ẹ kúṣẹ́ mọ̀mọ́, ẹ ti rúre, ẹ sọ̀rọ̀ lágbára Ọlọ́run. Àwọn ẹbí àtàwọn ọ̀rẹ́ àtojúlùmọ̀ àti àwọn kọmitì tí wọ́n gbé ètò ìsìnkú Qudri dání, wọ́n ní kí n bá wọn dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n ní kí n bá wọn kí yín gan, wọ́n fi kíkí yín, wọ́n fi kí gbogbo àwọn ikọ̀ tẹ́jọ́ ń ṣèjọba nípínlẹ̀ Ọ̀yọ́, pàápàá jùlọ àwọn ikọ̀ tẹ́jọ́ wá tẹ́jọ́ dúró tí wọ́n fòdìdí ọjọ́ méjì gbáko, financially and supportally and morally, gbogbo support. Wọ́n ní kí n kí yín, kí n dúpẹ́ lọ́wọ́ yín. Victoria Ajíbọ́lá ọmọ lókà, Aṣíwájú ọmọ Bọ́lájí, Ṣíátà Ọláwálé, Ìjìdé Alákàrà, Jíbọ́lá Olúbàjò, òkè gbogbo yín o tẹ̀lé gómìnà àtàwọn tí mi ò láǹfààní àti dárúkọ. Prime Minister Taofeek Adéwálé Dìgbòlùjà, òkè gbogbo yín. Mo fi kíkí mo fi kí ti gbogbo àwọn òṣèré tó wà ń bẹ pátápátá, Bẹ́lá Fowóṣeré, Dùnmọ́mi, Pàṣẹ́rà Abẹ́rẹ́, Sẹ́nẹ́yọ́, Àgbáyàwó, ẹ̀gbọ́n mi Àtòríbẹ́wò, mo fi kí gbogbo yín pátápátá. Apá Kúfọ̀, Ṣídí, comrade Wálé Razak àti gbogbo àwọn tí mi rántí, Sisi Ọ̀kìn,
Abdulfatai Òkìkí Adésínà Ọ̀sìn, Mobọ́láwà Qudri Kọ́lápọ̀, Bobby K, mo fi kíkí yín, mo fi kí gbogbo, àti Mustard Ọmọlọ́pẹ́, mo fi kíkí yín, mo fi kí gbogbo àwọn òṣèré nílùú Ògbómọ̀ṣọ́, látàbẹ́ alága mi Jẹ́káyínfà, mo fi kí yín, àti Oore Ọ̀fẹ́ Olúwa alága Sùúrùlérè Ẹ̀kúrìn, Rádékẹ́, mo kí gbogbo Ògbómọ̀ṣọ́ lápapọ̀, Sọ́kú kò ní bàjẹ́ fún yín láéláé, mo kí gbogbo yín o, mo kí yín gan, mo kí yín. Ọ̀rẹ́ mi Saheed, aṣojú Saheed Òṣùpá, àwọn náà ṣojú ẹ̀njọ́ yẹn, mo kí gbogbo everybody, àtàwọn tí mi lè dárúkọ tí mi rántí, Ọlọ́run á bá mi kí gbogbo yín. Mo wá fi kíkì yìí mo fi ń kí gbogbo àwọn press tí wọ́n wá, àwọn BBC Yorùbá, àwọn Aláròyé, àwọn Ṣégbọ́láhàn ni wọ́n ní àbí Gbóhàn, mo kí yín o, ẹ kú iṣẹ́, kò ní bàjẹ́. Mo fi kíkì yín, mo fi kí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ látòrí Dodo Èdè tó fi dórí gbogbo tí ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá nílùú Ìwó. Àwọn area tí mo kàn fẹ́ sáré lọ torí àkókò, mo fẹ́ tàn mọ́lẹ̀ sáwọn nǹkan kan, mo dẹ̀ fẹ́ ká mọ àwọn nǹkan kan because most of people lè máa wò pé gẹ́gẹ́ bí awuyewuye tó ń wáyé kó tó di pé a ṣe ètò tí a ṣe nípa candle night odidi ètò ni màá mú wá fún wa lọ́tọ̀, but ilé tá a ṣe ní ọjọ́ 9 oṣù kẹta 2024 bí a ṣe ṣe fìdáò àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ àtàwọn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn fìdáò, òun ni ilé tí mo mú wá fún yín yìí. So ohun àkọ́kọ́ tí màá kọ́kọ́ ṣe, ọ̀pọ̀lọpọ̀ ń rò pé kí ni èròǹgbà wa láti ṣe gbogbo nǹkan tá a ṣe yìí, ṣé ó yẹ bẹ́ẹ̀ pẹ̀lú ọjọ́ orí Sisi Quadri. So bíbí ni wọ́n ń wò, wọ́n wo dídá, ẹni tó bá ń wo dídá tó dẹ̀ wo nǹkan tó jẹ́ nínú ayé yóò mọ̀ pàlẹ́tọ̀ àti ṣe àtàwọn nǹkan tá a rò, blame ẹni kankan tá a ṣe ṣe. Ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn kọ́mítì, ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu kọ́mítì. Ìgbìmọ̀ yìí, Gòkè Adédèjì Alábí Black Mayegun of Africa, àti gbogbo ìgbìmọ̀ pátápátá tó fi mọ́ ọ̀gá wa tí wọ́n bá wa ṣojú láàrin pé báwo ni gbogbo àwọn ìlú mọ̀ọ́ká àti àwọn èèyàn ṣe máa débì. Ọ̀gá wa Àjàmbàdàn, ó ní a kí gbogbo wa yí pé a kú ara fẹ́ra kù ẹni ire tó lọ. Síwájú ọ̀rọ̀, gbogbo planning committee wọ́n fi sí mi lẹ́nu láti jẹ́ kí gbogbo èèyàn tó wà níbí mọ̀ lónìí wípé olùgbàlejò àgbà, ẹni tí a lè sọ wípé à ń bá kẹ́dùn jù, òun náà ni gómìnà ẹgbẹ́ òṣèré ní ìpínlẹ̀ Ọ̀ṣun, bàbá wa Alágùnbẹ́, bàbá wa Maruf Ọláyíwọlá Murphy. A kú ọ̀rọ̀ èèyàn, a kú ara fẹ́ra kù, a kú ìyà, ẹni máa kú àdàgbà, a ò ní rírú ẹ̀ mọ́. Gbogbo àwọn ọ̀gá wa nínú iṣẹ́ òṣèré, gbogbo wọn pátápátá la kí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣeun, ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ ṣeun, bẹ̀rẹ̀ látòrí gómìnà Yèyé Bọ́sẹ̀ Akínọlá, ẹ ṣeun, àtẹ̀yìn àti gbogbo àwọn èèyàn tán wá láti ìpínlẹ̀ Ọ̀yọ́, Princess, ọ̀gá wa Dìgbòlùjà, Àtòríbẹ̀wò, Wálé Razak, Bíọ́lá Fowóṣeré. Nígbà tí Sisi Quadri jáde láyé, gẹ́gẹ́ bí àwa òṣèré, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ṣẹlẹ̀ níjọ́ náà táwọn wò wípé kí leléyìí. Ọ̀rọ̀ tí ọ̀gá wa Dodo Èdè sọ lẹ́ẹ̀kan wípé ọ̀pọ̀lọpọ̀ wa la bu wa ní Kúlákú series mọ́júmọ́ tó di àárọ̀ ọjọ́ kejì tá à ń gbọ́ oríṣiríṣi nǹkan ló tẹ̀lé, ṣùgbọ́n yẹn kọ́ la fẹ́ sọ lónìí. Lálẹ́ ọjọ́ tí Sisi Quadri kú, ọjọ́ kejì tí a sin Sisi Quadri, ọjọ́ yẹn wá làwọn wò wípé kí ni tá a fẹ́ ṣe, kí ni tá a fẹ́ ṣe. Ọ̀gá wa Àtòríbẹ̀wò, ẹ ò ní ṣubú láéláé. Àwa bẹ̀rẹ̀ látara àǹdá 1 naira, àǹdá 2 naira, 500, 1000 bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn, bá a fẹ́ ra candle. Mo láyọ̀ láti sọ fún yín wípé àwa tá a ní Sisi Quadri, mọ̀lẹ́bí tó bí Sisi Quadri, àwọn àfáà tí wọ́n jẹ́ àfáà Sisi Quadri, àwa tá a jọ mọṣẹ́ Sisi Quadri, ọ̀rẹ́ Sisi Quadri, alábàágbé Sisi Quadri, wàláhì tàláhì a ò mọ bí Sisi Quadri ṣe tó.
àwọn ará Mẹ́kà ò mọ ìyá Ànábì àfìgbà tọ́lọ́run tó sọ fún wọn wípé tó sọ fún Ànábì pé kúrò Mẹ́kà lọ Mádínà nígbà tí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní míìsì ẹ̀ lọ́lọ́run ṣe wá fún wọn láṣẹ kó pé kí ni o kó padà wá Mádínà padà wá láyà àmọye Sisi Quadri ó wá dìgbà tí Sisi Quadri kú tá a wá ń gbọ́ tribute látọ̀yọ́ à ń gbọ́ tribute látògùn à ń gbọ́ tribute láti Ọ̀ṣun láti ẹnu president Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti ẹnu káàkiri àwọn wò pé asọ̀kanù nígbà tá a wá plan ẹ̀ tá a ṣe candle night níjọ́ náà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún wa ní àwọn owó kéékèèké kan àwọn owó kan wá ṣẹ́kù tá a bá wá ti wá mọ bí Sisi Quadri ṣe tó tá a wá torí ẹ̀ bá ò ní mọ yìí Sisi Quadri ó ṣeé ṣe kó padà bú wa nítorí pé Sisi Quadri tóbi wàláhì Sisi Quadri tóbi àkàndá Ọlọ́run làwa wò yí pé kí la fẹ́ ṣe la ṣe wá bẹ̀rẹ̀ àwọn preparation kan tó ṣẹlẹ̀ lónìí ní social media nínú ìlú àti káàkiri aráwọn èèyàn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní drag wa pé ọmọ 44 years lẹ́fẹ̀ẹ́ torí ẹ̀ ta 1000 seater seat ọmọ 44 years lẹ́fẹ̀ẹ́ torí ẹ̀ ṣe fìdáwò ó kéré ẹ má ṣe fìdáwò kíní kankan bẹ́ẹ̀ àwọn tí wọ́n sọ pé ó kéré ká má ṣe fìdáwò wọ́n rí sọ àwọn tí wọ́n sì sọ wípé àwọn kan wá sọ̀rọ̀ wípé ntọ́mọ 44 years ti achieve lẹ́nu ìgbà tí ó kéré yẹn ẹlòmíín lo 90 years tí ò tí achieve ẹ̀ èèyàn lo 63 years ó jíṣẹ́ ìsìláàmù gbogbo ayé ṣe ìsìláàmù ẹlòmíín sì lo tó 150 years kò rí ẹ̀mí kan jèrè nínú ilé wọn irú ẹni bẹ́ẹ̀ ó tọ́ ká ṣe kí ni ká immortalize ẹ̀ òun la ṣe wá dìde pẹ̀lú àwọn ìgbìyànjú wa ká fi bẹ̀rẹ̀ sí ní dáwó tí à ń dá mo láyọ̀ láti sọ fún yín pé títí dàsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ṣe ń contribute sí pọ́ọ̀sì wa àwọn àfáà wa kọ́ wa ní kéwú kan ìyẹn ní àdíìsì àkọ́kọ́ tani Muhammad sọ anabi sàlámù ní àníyá innamal hamalu binniya wa innama likulli amrin man nawa faman kanat hijratuhu ila Allahi wa rasulihi fa hijratuhu ila Allahi wa anabi ṣe hijira láti Mákà lọ sí Madina àwọn kan ò tẹ̀lé àwọn kan tẹ̀lé nígbà tí wọ́n wá dé Madina àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní fún wọn láṣọ wọ́n fún wọn ìyàwó wọ́n fún wọn lé gbogbo àwọn tí wọ́n wá tẹ̀lé wọn yẹn anakumla wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fẹ́ sọ fáwọn fẹ́ lọ bá anabi Mákà nígbà tí anabi wá gbọ́rọ̀ yẹn anabi wá ní gbogbo iṣẹ́ pẹ̀lú àníyàn ni a ó sọ oníkálukú lẹ́sàn-án pẹ̀lú àníyàn ẹ̀ àwa tá a gbélé yìí kalẹ̀ pé a fẹ́ immortalize Sisi Quadri a ṣe vẹ́ẹ̀sì à ń tà á bóyá gbogbo vẹ́ẹ̀sì wa ká tiẹ̀ là á mọ́lẹ̀ ká sọ pé bóyá bíi 2-3 àbí 2-4 olóparí vẹ́ẹ̀sì àwa ń tà á ní 2-5 wọ́n á ní sàǹfi Sisi Quadri kówó jọ ni àwọn èèyàn fún wa ní 100 ààrẹ tó fún wa ní 1000 naira 2000 naira àṣì platform 1500 kódà mo rẹ́ni tó ṣe 700 naira sínú platform yẹn wọ́n ní sàǹfi Sisi kọ aláàfin kówó jọ àníyàn wa wá rèé àníyàn wa ni kọ́lọ̀ fi dá wa lẹ́jọ́ nígbà tá a gbélé ìkalẹ̀ àníyàn alákọ̀ọ́kọ́ ni wípé n tó wù wá lẹ́yìn program yìí tá a bá parí ẹ̀ lórúkọ gbogbo kọmitì òun náà ni wípé a fẹ́ ṣe borehole sí roundabout ibi tí ò jìnnà sí roundabout ìlú Ìwó tá a máa wá kọ Sisi Quadri life support táwọn èèyàn á máa débẹ̀ tí wọ́n á máa mú mi tórúkọ Sisi Quadri ò ní parẹ́ títí láéláé wàláhi tàláhi súnmọ́bìláhi làdínà ìlà ìlà huwa àníyàn wa nìyẹn àníyàn ẹlẹ́ẹ̀kejì tá a ní òun náà ni wípé tá a bá fi rí ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta àwẹ̀ Ramadan máa bẹ̀rẹ̀ àwa ṣètò wípé tọ́lọ́run bá gbà fún wa tá a bá rí owó ní Central Mosque Ọlọ́run ó sì gbà fún wa ní Central Mosque Ojúde Ọba tí àwẹ̀ máa fi bẹ̀rẹ̀ ẹyọ̀kan tó máa fi pé 30 àbí 29 tá a bá gbà gbogbo ẹni tó bá ń dé Central Mosque yóò mọ ọmọ kókó àti mọ́ínmọ́ín gbogbo ládá tá a bá rí ń bẹ̀ kọ́lọ̀ mọ́ bá wa mú bá Sisi Quadri nǹkan méjì tá a ní láníyàn fún Sisi Quadri rèé àwọn tí wọ́n wá ní ká má ṣe pé ká má ṣe fìdáhùn yìí àbí ká má ṣe kówó jọ wọ́n rí sọ àwọn tí wọ́n sì ní ká ṣe fowó jọ wọ́n rí sọ ibi tá a wá gbé ìgbà ni wípé ẹni tó ní ká má ṣe ìdí tó fi rí sọ àdí tí wọ́n fi rí sọ ni pé ní January 1st ọdún tá a wà yìí ọmọkùnrin kan jẹ́ oní tíátà ó sì jẹ́ olórin à ń pè ní Akọ́láwọlé Nurudeen Seriki Faido on the 1st ni Seriki jáde láyé
tí gbogbo wa ò rókan ẹ̀, gbogbo àwa òṣèré orí ìtàgé níwò gbogbo èèyàn celebrate January 1st wàláhì tàláhì inú ẹkún ni gbogbo wa wà á sunkún ni. àwa ṣàdúrà àgbàwẹ̀ àwa mú February jẹ nígbà tá a mú February jẹ báyìí ó kàn dé March 1st tá a wò wípé oṣù kan ti lọ lẹ́yìn tí Sẹ́ríkì kú Sisi Quadri náà tún wá fò sánlẹ̀ ó wá kú nínú wa. Tá a bá wá fẹ́ pe Bọ́sẹ̀ Akínọlá Sisi Quadri la máa lọ bá pé Sisi Quadri dákun gbà wá a fẹ́ pe Bọ́sẹ̀ Akínọlá bá a fẹ́ gbé dìgbòlùjà Sisi Quadri la lọ bá a fẹ́ pe Ajàmbàdàn bá a fẹ́ pe apá bá a fẹ́ pe gbogbo àwọn Sisi Quadri la lọ bá gbogbo àwa Ìwó ta ló kù tá a fẹ́ lọ bá. Wáídì Àríyọ̀ ó kú láàrin wa Ìyábọ̀ Òkò ó kú láàrin wa ẹ bá rántí Èkó Mọ́sì eégún aláré ó kú láàrin wa Sisi Quadri tá a wá gbẹ̀mí dé òun náà tún wá kú láàrin wa ẹ wá ní ká má immortalize ẹ ní ká má dàrú ẹ ìdí rèé àníyàn tá a ní rèé ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ tí wọn bá mọ àníyàn tá a ní ó ṣeé ṣe ká ní wọ́n mọ àníyàn tá a ní ó ṣeé ṣe kí àwọn náà má sọ bẹ́ẹ̀ kí Ọlọ́run kó mú àwọn àníyàn wa yẹn kó fi dá wa ní ẹjọ́. Ní àkótán òun ni wípé bàbá wa kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó wọ́n sọ wípé àwọn wà pẹ̀lú wa ṣùgbọ́n kí wà làwọn fẹ́ wá máa ṣe láàrin bàbá wa Mákàrà wọ́n ní kí làwọn fẹ́ wá máa ṣe láàrin àwọn orí adé ó dá mi lójú pé tí wọ́n bá wo program yìí live nínú ilé inú ìbànújẹ́ òun ni wọ́n máa wà wípé kí ló ṣẹlẹ̀ yìí. Fún ìdí eléyìí akíra wa kó ara fẹ́ra kó ní àkótán síwájú kí sàmà mi tó ṣe keynote point káwá tó kólẹ̀ ká bọ́ sí program mi òun náà ni wípé program tá a gbé kalẹ̀ yìí kì í ṣe àwa ọmọ tampan nìkan la fọwọ́ tì lẹ́yìn o gbogbo àwọn ẹgbẹ́ olórin nílẹ̀ Ìwó wọ́n sọpọ́ọ̀tì wa gbogbo ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Ìwó àtàgbègbè ẹ̀ wọ́n sọpọ́ọ̀tì wa gbogbo ẹgbẹ́ oníjó níwò àtàgbègbè ẹ̀ wọ́n sọpọ́ọ̀tì wa gbogbo àwọn comedians àwọn onískit níwò àtàgbègbè ẹ̀ wọ́n sọpọ́ọ̀tì wa ìdí nìyẹn tó fi jẹ́ ipé níbi backdrop yẹn intercosílẹ̀ ni pé powered by concerned fans colleagues friends and family a ò ní firú ẹ̀ gbá o gbogbo àwa tá a wá bí àtàwọn tí wọn ò láàyè láti wá bí Ọlọ́run dákun kó bá ní fún gbogbo wa ní ẹ̀mí gígùn bisimilayi náà tọ́ ìyá. Lára àwọn tí wọ́n bá wa dáwó sí lára àwọn náà ni ANTP ní ẹgbẹ́ òṣèré ANTP àwọn náà bá wa dá sí o ní Ìwó àti agbègbè ẹ̀ gbogbo Sisi Quadri àti Sẹ́ríkì àti ọ̀gá wa Murphy Afọlábí àti Ìyábọ̀ Òkò àti eégún aláré Murphy àti gbogbo wọn bẹ́ẹ̀ kọ́lọ̀ dákun kó bá ní fowó díjì wọn bisimilayi kul huwallah. Mo rò pé ẹ ti gbọ́ ìdí pàtàkì kálukú kan máa mú dání kan wá máa rò lọ́kàn wọn pé ṣó yẹ bẹ́ẹ̀ àbí kò yẹ. Lẹ́yìn ìgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ òṣèré tí wọ́n jẹ́ alájọṣepọ̀ Sisi Quadri ni wọ́n wá àwọn kan ò wá àwọn tí wọ́n wá kí nìdí tí wọ́n fi wá. Ṣé ikú Quadri náà ni kò ká wọn lára bẹ́ẹ̀ ni àbí wọ́n wò pé àwọn ò lè dúró ńbẹ̀. Èmi ò ní láǹfààní àti dárúkọ àwọn tí wọ́n ò wá but àwọn tí wọ́n wá kálukú sọ ìhà àti ìhà tí Quadri kọ sí bí Quadri Sisi Quadri wọ́n sọ nípa ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló sọ̀rọ̀ àwọn kan sọ̀rọ̀ but a ní láǹfààní àti gbọ́ láàrin yìí tó bá di apá kejì àwòrán ẹ̀ a máa gbọ́ but èròǹgbà kálukú ṣé kálukú kàn sọ ní sọ pé kí wọ́n wá sọ pé mi mọ̀ sọ báyìí kí wọ́n wá mú mi lóhùn bóyá ni wọ́n fi sọ ni àbí àníyàn pé bó ṣe rí nìyẹn irú ẹ̀dá tí Quadri jẹ́ sí wọn nìyẹn àbí kálukú wá sọ pé ó kúkú ti kú ẹ sọ tèmi ó kárin wà tọ́lọ́hún àníyàn wo ni kálukú fi sọ tẹ́ bá ti ń gbọ́ ẹ máa mú sọ́wọ́ ẹ máa judge ẹ má against yẹn kankan ẹ dẹ̀ má dọ̀bù kọ́mẹ́ǹtì ìbú sórí péjì mi so àgbọ̀ ní ṣókí. Kó dìde ṣùgbọ́n náà bá mi lọ́lẹ̀ mi òun ló sì mọ bí ó ti ṣe. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam.
bí ní ọ̀pọ̀ pọ̀ tí mo fẹ́ sí ju pé ọlọ́run bá mi fi àwùjọ náà fi bá ọ̀sán àti bá mi fi kẹ́ sí lọ. Kò sí nǹkan tí mo fẹ́ sọ ṣùgbọ́n ọlọ́run ní ojú rẹ̀ ọ̀rọ̀ wa àtọkàn wa ló máa wù. Allahu yaghfiru. Àmín. Abẹ́rù máa múra lẹ̀. Sallallahu alayhi wa sallam. Òkú sunkún òkú. Aṣọ lérí sunkún ara wọn. Allah. Gbogbo wa là ń rójú Ọlọ́run nìkan ló rọ́kàn. Nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé gbogbo àdúrà táwọn àfa everybody tó ti gbà Ọlọ́run jẹ́ kí ó wá sí ìṣẹ́. Kọ́lọ́run kó forí jì ẹni tí gbogbo wa torí ẹ̀ wá bí lónìí. Ẹ jẹ́ kí ara yín o. Kí ni ìṣẹ̀lẹ̀ tó bá lọ tán láàrin wa àti Ọlọ́run. Àsálàtù wo sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Kò sí tá a fẹ́ ṣe sí. Bẹ́ẹ̀ni. Tó kà tó mi tó ní mi ìmọ̀ràn tí ọmọ pèlè bọ̀ ọ̀dà mi bọ̀ ọ̀dà mi. Allahu akbar. Gbogbo lókèsọ̀ tá a bá ti dé Sisi Qudri bá ti rí jù kò lè kú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Allahu akbar. Ó máa sọ pé bọ̀dá mi bọ̀dá mi. Allahu akbar. Ọlọ́run orí ilé náà bá ní fọ̀rọ̀ kẹ́kọ̀ọ́. Amina. Lọ gbogbo àwọn èèyàn rẹ̀ lójú. Allahu akbar. Gbogbo òṣèré tíátà Ọlọ́run rọ̀ wá lójú o. Àmín. Ayọ̀kú burúkú kò ní jẹ́ tiwa mọ́. Àmín. Lórí àmẹ́tíkù kan o. Ọlọ́run méjì àkú lójijì. Amina. Yóò lè bẹ̀rẹ̀ sí. Ẹ pẹ̀lẹ́ Bàsírà abẹ́rẹ́ máa bọ̀. Allahu yaghfiru. Máa bọ̀. Bàsírà abẹ́rẹ́. Bàsírà abẹ́rẹ́ máa bọ̀. Mọ́mí tí. Allahu yab'athuhu. Kẹ́mi tí máa bọ̀ ńgbà náà. Allah. Tó bá sọ pé torí òkú Sisi Qudri mo ṣe máa dé ìlú Ìwò máa jí ẹ. Subhanallah. Graduation ọmọ lájọ plan gbàjọ máa ń ṣe lọ́dún yìí kò ń ṣe kọ́lọ́run bá mi fọ̀rọ̀ kí ọ̀hún. Dúpẹ́ lọ́wọ́ náà pé Sisi Qudri ò yá wèrè kọ́ máa gbé káàkiri. Alhamdulillah. Ó dúpẹ́ pé wọ́n torí títí ẹ̀ tọrọ owó lórí Instagram. Alhamdulillah. Kọ́lọ́run bá mi tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rere. Àmín. Sisi Qudri is a good person. Allah. Torí pé àdúrà ló máa fi ń jí mi pẹ̀lú voice notes lẹ́bí on the first. Bọ̀dá ẹ̀yọ́ ni mo ṣe ń pè àbúrò wọn lọ́jọ́ yẹn pé èmi on the first láàárọ̀ first ní 9 o'clock mo ti pè. Wọ́n dẹ̀ ní Sisi Qudri ń rí kọ́ mi báyìí wọ́n ní kọ́ máa gbé. Ọlọ́run bá mi tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀. Àmín. Kúlẹ̀ wà láwọ̀ fún Sisi. Allahu akbar. Ẹ jẹ́ kí n pe ọmọ bàbá wa Adílẹ̀ Yàbùwá sí Ìyẹ̀kínì. Ẹ máa bọ̀ láti wá bá wa sọ̀rọ̀ ní ṣókí. Ọ̀dọ̀ yín, ilé-iṣẹ́ yín, ní Sisi Qudri ti dìde. Allahu yab'athuhu. Sallallahu alayhi wa sallam. Kò sí nǹkan tí a ṣe fún Ọlọ́run. Gbogbo tó lọ́n bá ṣe dáadáa náà ni. Bẹ́ẹ̀ni. Àmọ́ nígbà tí Alájà Hamida àti Yamileko kú, mo rántí pé mo kọrin kan fún ọgbà ẹ̀ tí mo sọ pé mo dúró pé Yamileko wáyé ó ráyé wá. Pé ó bímọ, ó lọlé ọkọ, ó lọ London, àwọn èèyàn mọ̀ ọ́. Ọlọ́run ṣe orí bẹ́ẹ̀ fún Qudri náà. Ìwọ̀n tí èèyàn wá rí wá ṣe dáadáa lọ́nà rí ṣe. Ọlọ́run àgbàgbọ́ ẹ̀. Ọ̀rẹ́ mi tí wọ́n ti láti jọ bẹ̀rẹ̀ ti pẹ́ ni. Nígbà kòtò ayé ni Qudri lọ́dọ̀ Alhaji Abdulhakeem Ajílẹ̀ tó jẹ́ bàbá wa. So alhamdulillah pé ibi tó náà parí ẹ̀sìn ó jẹ́ bí ayọ̀ kọ́lọ́run tó bọ́ ṣe àforíjì fún Àmín. bisimilayi kúlọ̀ ọ̀la. Bismillahir Rahmanir Rahim. Sọ́wọ́n Adékèrè. Sallallahu alayhi wa sallam. Adúpẹ́ fọlọ́run. Alhamdulillah. A lè fi fún Anábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Qudri Oyèbánjí. Ìròyìn ẹ̀ náà láti ń gbọ́ lẹ́nu gbogbo àwọn èèyàn yẹn. A gbọ́ lẹ́nu aráàlú, a gbọ́ lẹ́nu àwa tá a jẹ́ òṣèré. Qudri jẹ́ èèyàn tó dáa. Sọ́mọ́bí láyà zira wà èèyàn tó dáa ni. Mi ò dẹ̀ bá parí ìjà pẹ̀lú èèyàn rí. Èmi àti ẹ̀ close in location dáadáa. Àwọn tó bá mọ̀ mọ̀. Tí Qudri bá parí iṣẹ́ lánàá,
pé ó ti ṣe tó fẹ́ ṣe tán location ó wá gbọ́ pé màá délé ní á sun location yẹn máa débà. àwọn tó pè mí tó ṣe interview fún mi pé sọ fún wọn nìyẹn. a lọ ṣiṣẹ́ kan recently kẹ́mítì wà bẹ́ẹ̀ ní Ìkọ́lá lẹ́kọ̀ọ́ bí Qudri ṣe rí mi lónìí òun ti wà bí láti àná òun ti mọ̀ pé ń bọ̀ kíní kan ẹ̀yin àánú yín dẹ̀ ń ṣe mí o kò ní kí làánú mi tó ń ṣe ó máa ń bá mi sọ̀rọ̀ gan ó máa ń ṣe bí ọmọ ìyá mi ó ní ẹ̀yin tẹ̀ lè máa ráìsì inú àwẹ̀ ó ní ṣe mo mọ etí ráìsì ti máa ẹ̀sìn. Allahu Akbar. ọ̀rọ̀ ẹ̀ èèyàn lè sọ̀rọ̀ Qudri tán ẹ̀ tó bá fẹ́ sòótọ́ kò ní sọ́tọ́. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Kò sí nǹkan tí mo fẹ́ sọ nípa Sisi Qudri ju pé Ọlọ́run máa fi àlùjọ náà níbẹ̀rẹ̀ ó máa fi kẹ́ ẹ̀. Àmín. Torí kò sí dàrẹ́tọ̀ yẹn ní fíìmù industry tó máa sọ pé Sisi Qudri wà lára àwọn actor tó máa ń ní dàrẹ́tọ̀ lára àbí tó máa ń ní producer lára. Èmi tí mo dẹ̀ wá ẹ kò sí fíìmù tó fẹ́ yà Sisi Qudri mi sí. Kò sí fíìmù mi tó ń kà tàbí tí mo fẹ́ ṣe tí mi ní pé Sisi Qudri. Ọlọ́run máa yà jẹ́ sáà. Àmín. mo rò pé gbogbo yín náà lẹ ti gbọ́ kì í ṣe pé àwọn ojúlùmọ̀ tó wá kò ń ṣe pé gbogbo wọn nìyẹn o ó ṣeé ṣe kẹ́ ẹ má láǹfààní àti gbọ́ gbogbo wọn tán lórí fọ́nrán yìí fọ́nrán míì tí ó jáde lẹ́yìn èlé ibẹ̀ ni Gudugbẹ ó ti fọná sójú láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu Alhaji Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì mọ̀mọ́ Àbẹ̀ní Àgbọ̀n pàápàá jùlọ àwọn ọmọ òkú ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ló ń béèrè bí ṣé ó bímọ àbí kò bímọ àmọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn bọ̀tí eléyìí tí mo kọ́kọ́ fẹ́ sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ń gbèrò wípé àwọn fẹ́ contribute bóyá fún ẹbí ẹ̀ bóyá fún àwọn ọmọ ẹ̀ àwọn kan tẹ̀ pé láti abroad wọ́n pe dùnmọ́ mi wá fún wọn ní nọ́mbà mi wọ́n gba nọ́mbà mi wọ́n bá mi sọ aláwọn fẹ́ ṣe nǹkan fẹ́ bí tọ̀ mo ní tó bá ti ṣe tán kọjá kí n gbọ́ màá connect wọn papọ̀ mọ́ ẹbí olóògbé yàtọ̀ fún yẹn àwọn kan ìjọ yẹn tí nǹkan ti ṣẹlẹ̀ iná ni màmá àlùbáríkà ọmọ olóríire sórí èèyàn lè dá sí ẹ kó má dá lọ́dọ̀ mi èèyàn lè dá lọ́dọ̀ tèmi kó má dá lọ́dọ̀ tiẹ̀ kò kàn mí o ọ̀tá rẹ kò pọn dandan kó jọ́ta mi torí mi àti òǹṣọ́ rẹ tó bá jọ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tó dá sí mi ọ̀tá ọ̀rẹ́ mi ọ̀tá mi ni ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni ṣùgbọ́n tó bá kí n ṣe ọ̀rẹ́ mi tímọ́tímọ́ tàbí tó bá jìjà rí ọ̀tá ọ̀rẹ́ mi lè má jẹ́ ọ̀tá mi o tọ́rẹ́ mi ò bá sí lórí ààrẹ torí mi ò kí ń tẹ̀lé rọ́ so mọ̀mọ́ kan wọ́n pè wọ́n dẹ̀ fi owó support wa lórí program tá a ṣe wọ́n send 100,000 naira wọ́n wá ń sọ eléyìí kí n sì torí ti màmá yẹn mo tún sọ torí ẹlòmíì náà wọ́n dẹ̀ tún make a promise wọn à ní ká bá wọn fi òkú yìí tọrọ owó o Sisi Qudri ò ní problem pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ó láwọn ètò kọ̀ọ̀kan tó ti sílẹ̀ fáwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n wọ́n tó bá mọ̀ pé ó jẹ́ fans ẹ̀ ó wù ẹ́ láti ṣe nǹkan fún un tó wí lílé ọ̀nà méjì ní nǹkan ṣíṣe yẹn pín sí àkọ́kọ́ àwọn kọ́mítì tí wọ́n dúró tí wọ́n ní èròǹgbà tá a jọ gbọ́ sẹ́yìn yẹn wípé òkè o for 30 àwẹ̀ or 29 àwọn á máa ṣe sàárà tó bá dẹ̀ ti ṣe sàárà yẹn á máa jẹ́ kẹ́ ẹ máa rí àwọn nǹkan tí wọ́n ṣe pàápàá jùlọ àwọn fẹ́ gbọ́ bẹ́ẹ̀ o bọ́ọ̀ tó fẹ́ gbẹ́ Qudri gangan ti gbẹ́ kan lórúkọ ara ẹ̀ fún màmá ẹ̀ tó fi sọrí màmá ẹ̀ tó gbẹ́ sí sáìtì tó kọ́lé sí bọ̀dẹ́lẹ̀ tó fẹ́ gbẹ́ wọ́n fẹ́ gbẹ́ sáàrin gbogbo olúwo ìgbà náà dẹ̀ mọ̀ kí ló lè cost so ẹni tó bá ní support lórí àwọn nǹkan yìí fún wọn kì í ṣe pé fún ẹbí so ìyẹn bẹ́ẹ̀ then mo wá l'ambition fún ẹbí mo fẹ́ ṣe nǹkan báyìí fẹ́ bí mo fẹ́ ṣe nǹkan báyìí fáwọn ọmọ ẹ̀ ẹmọ ẹ̀ náà lẹ bí ẹ̀ so ọ̀tọ̀ nìyẹn ẹ DM mi ọ̀ ẹ béèrè nọ́mbà olórí ẹbí wọn ọ̀ alága kọ́mítì ẹ drop ẹ̀ sórí comment máa ṣẹ́ǹdẹ̀ sí yín kò pọn dandan kó ẹgbẹ́ mi lẹ́ máa fún so ẹni tó bá rí pé òun yẹ kó fún mi kó fún mi ẹni tí ò bá rí kò pọn dandan ẹ̀sìn tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹni tí ò bá dẹ̀ ní nǹkan kan kò bọ́ lọ́run nínú àlàáfíà fún yín so ní àsìkò yìí ni mọ̀mọ́ olóríire Dr. Esther Abọ́dẹ̀rìn Esther Bod
ni wọ́n ṣe nǹkan yìí. Salamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. Èmi ò ní ọ̀rọ̀ púpọ̀ láti sọ nípa Qudri. Qudri gangan fúnra rẹ̀ ikú ẹ̀ ọ̀rọ̀ ni. Ó ti sọ̀rọ̀ fẹ́ni tó bá létí ọ̀rọ̀. Torí pé àná kò ní sàárẹ̀ ọ̀la ń sọkún. Ọwọ́ ní kí ló ń pọ̀ lálẹ́kùn ó ló mọ̀ pé bá a ṣe sìnkú àná la sìnkú ọ̀la. Allahu akbar. Kálukú ọmọ pípín ara ẹ̀ sílẹ̀. Ẹyọ kan tí máa ń wú mi lórí nípa Qudri. Bàbá ajílẹ̀ yẹn lọ ọ̀pọ̀lọpọ̀ èso wá jáde látàrẹ̀ torí pé ó ń fún yàn ní support amọ̀yéjú àwọn tí ń ṣe bẹ́ẹ̀ nínú àwọn ta inú ẹ̀yin tẹ́ pera yín níràwọ̀ amọ̀yéjú ẹ̀yin tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ wá ṣe bẹ́ẹ̀ náà pé tọ́ bá pè yín àwọn tí wọ́n ti lò kọ ẹ mọ̀ pé ọ̀nà jìn ní ilé wa tí ó máa san 250 ló sì fẹ́ fi ya fíìmù tó fẹ́ yà ọ̀pọ̀lọpọ̀ tó wà níbi tó dìde látara one disc ọmọ pé Qudri bẹ́ẹ̀ ẹni tó support òun mi ní láti sọ kankan púpọ̀ ń pa ẹ̀ ọ̀kálukú ó rìnrìn àjò ẹ̀ bó bá ṣe fẹ́ ẹyọ kan tó bà mí inú jẹ́ jù ni pé àwọn tá a jọ jẹ́ sàwáwù gan tó jẹ́ comedian tó súnmọ́ mi ò lè fi wọ́n wé Sisi Qudri wàláhì tàláhì súnmọ́ mi láì làṣẹ láwà kọ̀ǹpó wà bí ọlọ́mọdé kó bàjẹ́ fún gọ̀lúgọ̀ èèyàn ló nà mí lọ́bẹ̀ yẹn ibi tí mo fẹ́ lọ kí sáré fòkò kan pẹ̀yẹ méjì màmá kan tí gbogbo wa mọ̀ Dr. Esther Aboderin ìyá Ezabod wọ́n sẹ́ndì 100,000 sákàǹtì mi ó ti wà ń bẹ̀ láti jẹta ṣùgbọ́n mi rí wọn bá sọ̀rọ̀ kí n fi mọ̀ bówó náà ṣe jẹ́ létà tí mo wá padà rí wọn bí wọ́n wá ní àwọn fi support àwọn èròǹgbà àwọn kọ́mítì ni wọ́n ní kì í ṣe pé àwọn àti Sisi Qudri súnmọ́ra wọn ṣùgbọ́n àwọn láìkẹ́ gan then àwọn báwọn ṣe ń gbọ́ ìròyìn rẹ̀ ó jẹ́ ìwúrí fáwọn pé wọ́n ti ròyìn artist míì bẹ́ẹ̀ rí láyé wọ́n láwọn fi 100,000 naira àwọn fi support committee wọ́n wá ní kán báwọn béèrè iye ọmọ tó bí iye ìyàwó ẹ̀ pé kán sẹ́ǹdẹ̀ sáwọn àwọn fẹ́ bóyá wọ́n ní plan fún wọn I don't know but 100,000 naira yẹn ó wà lákàntì mi báyìí wọ́n ní kí n fi kó fún committee gbogbo èròǹgbà tẹ́ fẹ́ ṣe lórí bọ́ọ̀wù whatever tẹ́ fẹ́ ṣe wọ́n láwọn fi support yín Dr. Esther Aboderin Ezabod àwọn ni wọ́n rán mi o. That is Dr. Ezabod Aboderin. Now tó bá dínú fọ́nrán kejì yìí àwọn kan tí mo fẹ́ fi hàn yín bẹ̀ ó ní ọ̀rọ̀ táwọn àgbààgbà òṣèré méjì kan sọ pàápàá jùlọ ọ̀rọ̀ wo la gbọ́ lẹ́nu àwọn ọmọ tí Qudri gbogbo ẹni tẹ́ ń béèrè ṣó bímọ ọmọ mélòó ló bí ẹ má wulẹ̀ béèrè ẹ bá mi lọ sínú fọ́nrán apá kejì yìí ìbẹ̀lẹ̀ ti máa rí wẹ̀rẹ̀wẹ̀rẹ̀. olóògbé tó jẹ́ Sisi Qudri àkọ́kọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba because wọ́n ní wípé alápàdúpẹ́ lọ́lọ́run gbogbo nǹkan dáradára ni ó dẹ̀ máa ń dá. ẹlẹ́ẹ̀kejì mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí dádì mi mo fẹ́ bẹ̀rẹ̀ látòrí ẹ̀gbọ́n wọn ìyẹn alájà